Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. wọ́n ní pé tá a bá foríire ńlẹ̀ ayé ìyá àtòdé ọ̀run káṣá ti yòǹbó anabi Muhammad sallallahu alayhi wa sallam. sọlú alánàbí ilé Mustapha. hello Ronke Oṣòdì Òkè ó láti ṣẹ̀hún ọmọ wa náà ni. àgbàpá ti ṣẹ̀ ó yẹ ká wà lójú aago ẹ̀ lánàá àbíjẹta ni níjẹta. àmọ́ kinní kan ló bá kinní kan wá bẹ́ẹ̀ni tàbí lè sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n lẹ́nìí a kí wọn pé wọ́n kú àṣeyẹ wọ́n kó àṣeyẹ wọ́n kú oríire. a mọ̀ pé ọ̀rẹ́ wa ò lè mówó fún yín mi ò gba kíkí yín owó ní kẹfà àmọ́ pé a ti ẹ̀ pè yín ẹ dá wa lóhùn ẹ fìfẹ́ wa bá wa sọ̀rọ̀ ń bí lẹ́nìí. ẹ lè rí. a dúpẹ́ lọ́wọ́ yín a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan tí a fìwé pè tí wọ́n wá bí tí wọ́n gbọ́ tí wọ́n dìde. Kamilu Kompo naam kéèyàn pe ni kéèyàn jẹ́yàn iṣẹ́ ńlá ni wàláì àìmọye èèyàn ní àfiwé pè bẹ́ẹ̀ni tí ẹlòmíín fìwé pè bẹ́ẹ̀ tí wọ́n láǹfààní àti wá bí nǹkan rẹ̀ bẹ́ẹ̀ni àmọ́ a pè wọ́n Ọlọ́run ní kí wọ́n jẹ́ wa Bẹ́ẹ̀ni. wọ́n dá wa lóhùn bẹ́ẹ̀ni Ọlọ́run á bá wa gbogbo bí tẹ́ bá ti rí gbogbo bí tẹ́ bá tọ́ bá kó nú àpò yìí tí ẹ bá ti yọ owó tẹ́ fún ẹni ọlá àfíìsì léni bẹ́ẹ̀ni pẹ̀lú ògo Ọlọ́run á fọ̀pọ̀ rọ́pò àmín iṣẹ́ yín ò dẹ̀ ní diṣẹ́ oníṣẹ́ o. àmín ẹ̀dá tó bá fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni Ọlọ́run ọba ló ń bá lù wọ́n wọ́n ti ẹ̀ fi ti wọ́n lẹ̀ Kamilu wọ́n fi ti wọ́n lẹ̀ wọ́n ṣe pọ̀ ni wọ́n ń ṣe tọ̀dọ̀ wọn wọ́n ń ṣe tàbí sẹ́ni ọlá. òrèrò àṣàwọn èèyàn láìkè àfíìsì ẹni ọlá báyìí gidi gan. wo bọ́n ṣe yapa gan. bójò ṣe rọ̀ tó. tí ẹ bá ronú bójò ṣe rọ̀ bẹ́ẹ̀ni kò tí yẹ kò ní tí ẹ bá ro bójò ṣe rọ̀ kò ní jáde. bó ṣe rọ̀ tí gbogbo kó jẹ́ pé gbogbo ibikíbi ló dé Bẹ́ẹ̀ni. èèyàn ò ní fẹ́ kó lé wàláì orí kùsì Ọlọ́run wẹ́bsálọ́mù wo jẹ́mí àìná ọmọ kúṣòro wo tẹ́ntẹ́n wo tẹ́ntẹ́n wàá rí i pé wo kọ́pù wàá rí i pé kinní náà fi ń gbéra lárugẹ ẹ̀rí ń tán kó wájú Ọlọ́run mi ò sọ fófó yín o àwọn ọ̀rọ̀ olówó ní òkúre wà láìtàláì báyìí ló lọ ṣe owó kù. tó Kamilu Kompo naam àwa kọ́ ni à ń sọ̀rọ̀ lọ́jọ́ ìní bẹ́ẹ̀ni akànní láti yí ọ̀rẹ́ wa sí ká pọ́n rẹ wa lé bẹ́ẹ̀ni ọlọ́pàá ló ti dúró tó fẹ́ mú wa yìí Ọlọ́run ọmọ yìí kàn máa ń dá mi lọ́rùn tí n bá rí ni Ọlọ́run Ronke Oṣòdì Òkè ọmọ tó sẹ́ksì ọmọ tó lélẹ̀ filẹ̀ ọmọ tó wà bẹ́ẹ̀ Ọlọ́run ó ga gan. ká ní mo ní tí mo lè fi dúró tiẹ̀ ni Ọlọ́run máa gbé ẹ tán bí ẹ dáa máa gbé ẹ tán ó tó bẹ́ẹ̀ gbàbẹ́ ó tó bẹ́ẹ̀ eléyìí ẹrù ayé ni máa gbé ẹ pátápátá tèmi ò lè jàre ìyá wa. tèmi náà ò le tèmi náà ò ṣòro ẹ rí bá a fi ti ara wa. sọyẹrì èmi náà láìkí ẹ You love me. mi nǹkan mọ bí mo máa sọ ni You love me. wàhálà ìlà tẹ́rẹ́tẹ́ ẹ̀kẹ́ ni You mean it. ìgbà tí mo sì rí òkúrú òga òfin bẹ́ẹ̀ fine ò sanra wá wo sàkún ẹ lọ pé kí ni ìyá Súnkànmí dúró ti gan-an yóò ní rísìn kí ni rísìn mo wá fẹ́ mọ rísìn. ṣé rísìn tó dúró tì ọmọ ìfẹ́ tàṣírí ayé bẹ́ẹ̀ni Ọlọ́run nílé wa ń di ẹrù wa. ọmọ ìfẹ́ tàṣírí ayé ó ga. sórí tó bá ní kí n sọ ṣé kí n sọ ṣé kí n wí reason ṣé rẹ̀ ẹ rí reason. bí Ronke Oṣòdì Òkè bó ṣe rí torí báyìí àbúrò ẹ̀ ló wà ní ọ̀dọ̀ wa kò ti yé yín ṣé tí mo jókòó ti yé yín kò yé yín ẹ lè mọ̀wé class ẹ ṣáà ti rí Ronke bó ṣe rí ẹ ti rí wájú ẹ bó ṣe rí ó ga. dúníyà takulu bìbìrì fìyà asari mingadiri wàfátìkì. ayélujára ayé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ ìyá dúníyà takulu bìbìrì fìyà asari
gàdírì wà fásitì. ayé ni wàá fi ṣe ẹni ọlá mo fẹ́ bá ọ sọ̀rọ̀. tó o bá wà mí mọ́wọ́ sọlọ alánàbẹ̀lẹ̀ kẹrin. sallallahu alaihi wasallam. ìyá 24 tẹ wá sọ. alábí mọ́lẹ́lá kàtà ọmọ ìyá wa náà bí pàṣẹ wọn. ìmọ̀lẹ̀ ti gbọ́ bójú sọ̀rọ̀ fún ọ. bíbélì ó lágbára tiẹ̀ lọ́tọ̀ fáwọn onígbàgbọ́ fáwọn kírísítẹ́nì jí bọ́ ẹ o kì í ṣe gbogbo kírísítẹ́nì jí bọ́ àwọn náà gba bíbélì pọ̀ o kì í ṣe gbogbo mùsùlùmí lábàáká nọ́mọ̀ nípa Kùránì ìbáṣọ. ṣùgbọ́n a tá a bá nígbàgbọ́ nínú bíbélì a máa ṣiṣẹ́ fún ní jíbọ́. bá a bá nígbàgbọ́ nínú Kúránì a máa gbé ní a máa tẹ̀lé ní Kúnlé Lábàkàn ní ọ̀lọ́bí orin. bá nígbàgbọ́ nínú àdúrà ya a máa ṣiṣẹ́ fún ní báràkà. àwọn kan nígbàgbọ́ wẹ́ sábà yìí nínú ẹ̀sìn àbáláyé ó dẹ̀ ń ṣiṣẹ́ fún wọn ó jẹ́ fún wọn lójú méjèèjì bá àwọn tó nígbàgbọ́ nínú Báíbùlù ó ṣiṣẹ́ fún wọn àwọn tó dẹ̀ nígbàgbọ́ nínú Kúránì ó àwòtẹ́rí Pasuma yọ ìní Olúwa ní tèmi Ògúnlé àwọn tá a ní Kúránì àwọn tá a lọ́lúwa Paso ìní Olúwa làkọlé fíìmù tèmi ojú wá àwọn tá a lọ́lúwa Jíbọ́lá Paso àwọn tá a ní Kúránì àwọn tá a ní Bíbélì Jíbọ́lá Paso wá èyíkéyìí tá a bá ní Ògúnlé Lábàkàn mi Àlàbí ká tẹra mọ́ àwa lọ́ọ̀lọ́ ẹ jọ̀wọ́ àwọn tó ti mọ̀ mí tẹ́lẹ̀ ọmọ pé bí wọ́n ná wa ọkùnrin bá súnmọ́ a máa fi ṣeré torí fídíò sídìí o ṣèbẹ́yìn náà wo fídíò sídìí Paso ẹ ṣáà máa wo sídìí ẹni rí kan náà mú Paso kò ṣe pé àwọn náà fẹ́ràn owó àwọn náà gbádùn owó Kúnlé Lábàkàn mi Àlàbí orin ṣùgbọ́n a máa ń ṣe táwọn fans wa mọ́ tí wọ́n kí ń wá sápò Àlàbí Brighton. àwa náà lẹ́bí alára ọlọ́mọ tó rẹ yunifásitì ọlọ́mọ tó ti gírádúrétì tí Bọ́lá Paso wá àwa náà fẹ́ràn owó a ní ìdí owó Paso ṣùgbọ́n báyọ̀ bá ń ṣiṣẹ́ lẹ́nu ìwé a máa ń rọ̀ ó tẹ̀yìn tí wọ́n mọ̀ wọ́n sẹ́wọ̀ ìtẹ̀jọ́ kó àtàwọn tí ó kì í wọn Lábàkà tó jẹ́ pé tá a bá ṣe tán òun tá a bá sọ níbẹ̀ wọ́n á rí òmùlò Àlàbí Brighton àbáyé kájú ẹ. òkè pẹ̀lú sàlẹ̀ wọn ò ní gúnra wọn láéláé ọ̀tún àtòsí wọ́n ti sẹpúrẹ́tì tipẹ́tipẹ́ Ojúbọ́lá Lábàkàn mi Àlàbí wọn ò ní gúnra wọn iwájú pẹ̀ lẹ́yìn máa so wọn ò lè pàdé báárá. mùsùlùmí tó bá ló bá ibùjí bọ́ra ó ti kọjá yìí o onígbàgbọ́ tó bá ló Kúránì ó ti ń bẹ́ oṣù ẹ̀yọ́. onígbàgbọ́ tó bá ló Kúránì jí bọ́ra
ìyẹn ti kọjá ẹ̀ o. ẹ wo mùsùlùmí tó bá gbé báìbù sílé ó ti pẹ́. èyí tó bá jẹ́ ti ẹni ó gbájúwọ́ tọ́ba bí ẹni lè mùsùlùmí ṣáàdúró sórí ọwọ́ ẹjí mọ́ má ṣàyànjú ràn àìmọye alájà nínú ṣọ́ọ̀ṣì kúnlé lábàgàmì àlábí kí ló dé torí pé wọ́n ń ta àdúrà àwọn kírun àdúrà ò tètè gbà ó wá nígbà pé ò lábàgà pé tó ń parí ṣọ́ọ̀ṣì ajíwọ́ bóyá tó bá dáwọ́ léun lórí òkúnlé lábàgà bóyá àdúrà gbà kíákíá wo ìwọ la bá ń bẹ̀ àsìkò ní òtítọ́ àwa tá à ń pọn láwọn jíbọ́lá lórí àgọ àti pọ̀jù àìmọye miss call jíbọ́lá tó bá ń dẹ́nìkan lóhùn àìmọye àwọn tó tún pé àìmọye miss call lórí àgọ ọlọ́run kúnlẹ̀ lábàgàbí àlàbíyẹ̀rí bá a ṣe òwe ṣe o àwa ló dá lóhùn lọ́wọ́lọ́wọ́ láàbàgà yẹn lọ sí mi. wọ́n sábà yìí dẹ́gbọ́n Àjíbọ́lá Paso wọn tó o bá ń pọ̀ lọ́hùn Jíbọ́lá Paso tádùúrà ò bá ti gbà tó o bá jẹ́ mùsùlùmí tó o máa ń kírun déédéé tádùúrà ò bá ti gbà má lọ bẹ́ Jíbọ́lá Paso kó o wá lè ṣọ́ọ̀ṣì Jíbọ́lá lábàkà pé tẹ́ bá dá ọ̀lẹ́ ẹ lórí pòròpátọ̀ yẹn àdúrà má tètè gbà pòròpátọ̀ yóò pẹ́ dúró sórí ọwọ́ ẹ lábàkà tó bá a ṣe àdúrà má gbà. kí kírísítẹ́nì Jíbọ́lá kó fọwọ́ mú bíbélì kí mùsùlùmí wọ́n sábà ẹ̀kọ́ mú Kúránì o bá a ṣe òwe sẹ́yìn wá àkótí wa ló gbé lọ́wọ́lọ́wọ́. ó dàbí ọ̀rọ̀ fútbọ́ọ̀lù ìpàtọ́ ló ń gbàgbọ́ àwọn bákà kúnlẹ̀ lábàkàmì àlàbí wọn rí gbá alábí akẹ́bà jẹ ó ti dúró ọ̀pọ̀ àkó wọn táwọn míì ló gbé. ìgbà tó gbàgbọ́ àwọn Man United wọ́n ń fẹ́ Jíbọ́lá Paso wá ó ti wá gbé tẹlómi ọlọ́run ti gbé ti Liverpool Jíbọ́lá o Liverpool ló ń dá lóhùn lọ́wọ́lọ́wọ́ àwa ló ń dá lóhùn lọ́wọ́lọ́wọ́ ẹ lọ sí mi Paso ẹ lọ tó ẹ tán bá ti ké kó lọ tó kúnlé lábàgàmì ọ̀lọ́bí erin ẹ tán bá ti ké làbàgà kó lọ tó ní àwa ló ń dá lóhùn lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tiwa làbàgà ló ń pọ́ lọ́wọ́lọ́wọ́ ọmọ ìyá wa àna bí ó kẹ̀kẹ́ gbà fún àgọ́ wa ló pé lọ́wọ́lọ́wọ́ ó dẹ̀ máa bá wa sọ̀rọ̀ Alábí lábàkà bí ọdún 10-15 Jíbọ́lá kó tó lè bẹ́ni bọ́dí lóhùn Alábí lábàkà aṣọ màkàn lókùnrin tí àwọn afẹ́ ṣe èsì Alábí lábàkà kábàámọ̀ àtúntà kámú ló tán. àdúrà agbo tiwa ló pé lọ́wọ́ Paso ọlọ́wọ́n Fasati agbo tó gbọ́wọ́ sẹ́bọ̀ yìí lọ́wọ́lọ́wọ́ agbo tiwa ní làbàkà àwa ló bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ làbàkà àdẹ̀jọ́ máa sọ̀rọ̀ yẹn èmi àtọ́ ọlọ́wọ́n babaraka bí ọdún 15 Àjíbọ́lá Paso wọn ẹ lọ́tò kò tí ì kọyìn ọlọ́ọ̀bàkà ọlọ́ọ̀bí yìí bá kò tí ì kọyìn òkúnlé láàbàkà ọlọ́ọ̀bí ọlọ́pẹ́. ẹni ọlá onílé-eré ìní ẹni ọlá tó lọ́lọ́run Paso onílé-eré tó lólúwa Jíbọ́lá Paso ẹni ọlá tó lólúwa bíi tiwa Jíbọ́lá ìní olúwa nítorí
onílé-eré tó ní sátì onílé-eré tó ní súnlẹ̀kẹ̀ gọ́ọ̀dù onílé-eré tó ń bálà gbé ogúnlé lábàgàmì àlàbí oṣù Ẹniọlá àfíìsì onílé-eré mi àfẹsẹ̀ àlàbí ọlá àbáka báwa sí kò tí yá ogúnlé bọ̀ bíráìtọ́ lọ́ọ̀bí ọlọ́gbẹ́. ọmọ akínsọ́yà aago tiẹ̀ ló gbé lọ́wọ́lọ́wọ́ ló ń bá ẹ sọ̀rọ̀ báyìí ọlọ́run bá ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀jọ́ máa sọ̀rọ̀ bí ogún lé lábàgàmì àlọ́bí ẹ̀rín ó tó lè dá lómi lóhùn bá ń ṣe gbàbẹ́. ọ̀rọ̀ tí wàá tọ́lọ́ ń jọ ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àtọ́ bíi 20 years kẹ́ ẹ̀ tó lè yanjú ẹ̀ tí ò bá dẹ̀ báwọn sọ̀rọ̀ tán kò ní lè dá lòmí lóhùn kúnlé lábàgàmì àlọ́bí erin àwọn míì skọ́ọ̀ lo wọ́n lè pọ̀ lórí aago ọlọ́run tó bá báwọn sọ̀rọ̀ tán a máa yanjú tí wọ́n lába ẹ̀ka bá a ṣe àìdẹ̀mọ́sẹ̀ lè o àdéhùn tó bá ọlọ́run ṣe nìyẹn kúnlé lába ẹ̀ka àlọ́bí ọlọ́pẹ́ o. Àgúnláyé Àgúnláyé Bàzí Àgúnláyé Àgúnláyé ẹ̀yin tẹ́rẹ́ ní ọlá tó ń jẹ́ àfíìsì tẹ́ni kò ní gòkè Àgúnláyé ṣojú ibẹ̀ ní àṣẹ Ẹniọlá máa dókè o Àgúnláyé ẹ lọ́ọ́ ṣọ́tọ̀ ọ̀gbẹ́ Àgúnláyé o ẹ lọ́ọ́ ṣọ́tọ̀ ọ̀gbẹ́ Àgúnláyé o ẹ lọ́ọ́ ṣọ́tọ̀ ọ̀gbẹ́ Àgúnláyé o ẹ lọ́ọ́ ṣọ́tọ̀ ọ̀gbẹ́. ọlọ́run bẹ ṣe àdúgbò tí wọ́n bá ṣe èmi. Easter Sunday, April 20th, year 2014, Times Square láwa yẹ ojú wọn tàbí ṣe fíìmù launching ìní olúwa fàfíìsì Ẹniọlá onílé-eré ogúnlé lábàgàmì àlọ́bí erin bá a ṣe àtẹ̀bàjẹ́ ọmọ ìyàwó ànábì lọ́ọ̀bì kúnlékúnlé ọ̀gá ńlá nọ́mbà àwọn lọ́ọ̀bì tí wọ́n. agbọ́ tó sọ pé ó ń pariwo àti gbọ́ tó sọ pé ó ẹ fi mí lẹ̀ jẹ́ gbọ̀ngànga ó ní òtí ìlú ẹ̀yẹn tó lówó ná. ó ní tọ́gbà lọ́jà kọ̀ ọ̀pá níbẹ̀ kí àwọn sáré wọn tẹ̀síwájú. gbogbo àpò wọn lẹ̀ lórí òtí ìlú tó bá dé tọ́gbà nínú àpò wọn lẹ̀ wọn. àwọn bí kébùrẹ́ tù wá tètè fún wa. báyìí náà ni alámi. àwọn báyìí náà ni Ẹniọlá fi ìṣoṣo báyìí náà ni o. ìní ńlá ìní lọ́mọ iyọ̀ ó dayọ̀ sí. olówó pẹ̀lú tààrà ọkà àjùmọ̀. oṣù ọ̀nàrẹ́pọ̀ ló ilé retí ọkọ̀ Tinubu olóòkà àrùn gbogbo sọmọlì ọ̀nàrẹ́pọ̀ ìmọ̀ṣọ́gbà. ọlọ́ọ̀bá ló ní orí bẹ́ẹ̀ gbogbo kòtà bá jìbọn ẹ̀tọ́ ọlọ́run ní ìbáṣọ èṣe ìtọ́jọ́ orí. Ajíbọ́lá Bàṣọ́wá náà fi lè pọ̀ òjìbá. Olóòní ó ti rí ọkọ̀ Tinúkẹ́ ọ̀nà ìbúyẹ wáyé. Àwọn sẹ́mi ó yẹ Ifá gbogbo sọ́mọ́lú dé Bàríkà mọ̀ṣọ́.
ilé ayé tí mi ó èyí ọjọ́ gáàbà ọ̀ṣọ́ èyí ti fa ẹ̀kọ́ àwọn ọmọ fa ẹ̀kọ́ ẹ̀tọ́jú big fish ẹja ńlá ni ó bẹ̀rẹ̀ ọ̀ṣọ́ olùmọ̀ ọkọ̀ gbogbo ṣọ́wọ́n àáfùn ilé ìjọ máa máa wọ́ bẹ̀ ọkọ̀ tìǹbù gán olówó mi rántí mi máa ṣe wọ́n á jíṣẹ́ fún mi bá sọ òun kọ́wé sábà yín ó tún wá fún ẹ̀mí ẹ̀tọ́jú kú foríjì àwọn tí kú foríjì ẹ̀tọ́jú máa bẹ̀ ẹ̀yà àfọlábí ẹ̀tọ́jú sàbúrò ẹ̀rọ ṣe lẹ́kṣọ́rà ilé lẹ́kṣọ́rà sàbúrò èèyàn kúnlẹ̀ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ọgbọ́n lẹ́rọ ó ti èèyàn ṣe sàbúrò bàbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti di lẹ́kṣọ́rà ọ̀nìṣẹ́ èèyàn bá so iṣẹ́ olówó mi wọ́n tẹ̀lé wọn gbà fún ilé ayé ti ní bàbá ọgbọ́n mi. orí olówó lórí ẹni ṣe ti tán lọ́kà kò sẹ́ńtọ́ lọ́ńdà òní tálákà láàrin wa àmọ́ lásìkò ìṣẹ́wọ̀n ìta máa ló lọ́wọ́ ìṣẹ́ ẹ̀gbọ́n yẹn làgbé ojú wa àsìkò ní gbogbo nǹkan bá a ṣe kú ìlànà ó ti ìmí olówó ni wọ́n bẹ̀ èèyàn ó ti sàbọ̀rọ̀ bàbá tẹ́lẹ̀ ó ti di lẹ́ṣọ́ra àmì sọ̀yìn èèyàn dàlá bíbá ṣoṣo kọ̀pù bàbá ọlọ́mọ bá tó. ilé sàbọ̀rọ̀ èèyàn èso gbogbo sọ́mọ́ ní bá ní gbọ́dọ̀gbọ́dọ̀ oṣù lọ́rọ̀ ó ti èso ẹ jọ̀wọ́. àwọn bí kí ìṣoṣo àwọn bí kí ìṣoṣo èèyàn jẹ́ bílọ̀ káàbí ẹ̀ẹ́sẹ̀ ẹ̀ṣọ́lọ́ ọ̀nà ẹ̀bùrú ti rí bàbá ọgbẹ́ mi olùmọ̀kọ̀ gbogbo sọ́mọ́lú ìfà gbogbo sọ́mọ́lú olùmọ̀kọ̀ wà ọgbọ́n tí ní bẹ́ẹ̀ lè gba òbí kì í ṣoṣo èèyàn bí kì í ṣoṣo. àwọn tí fẹ́mi tó dùn àwọn ẹ̀ṣọ́ kábíyèsí ẹgbẹ́ tó bí kì í ṣe ẹ̀ṣọ́ ẹja ńlá ẹlẹ́ bí kì í ṣoṣo bá a sì mọ ààrẹ ẹ̀gbẹ̀rẹ̀kọ Alábí Adémi bá sọ̀nà bàbá ọkọ. Òṣèlú ọ̀nàrẹ́bù rétí mi. Òṣèlú ọ̀nàrẹ́bù rétí mi. Ọkọ̀ tí mi ń kẹ́ o, àwòtọ́ jàǹlá o. Òṣèlú mọ̀ọ́kọ̀ wọn gbogbo Ṣómólú. House of Assembly àjùwà. Lagos tó lápapọ̀ ọmọdé ẹtọ́jú gbogbo orí yìí ó tún máa lọ lẹ́kọ̀ọ́ sí Ajíbọ́lá rẹ́gbẹ̀ ọ̀làdé ọ̀ṣọ́. èyí ti ṣọ́mọ́ ní ẹgbẹ́ tó padà o ẹgbẹ́ tó padà o. ẹgbẹ́ tó padà àbẹ̀kọ́ padà ẹ̀jẹ̀ ńlá ṣe kó padà yóò ti ní padà ẹ̀jẹ̀ ńlá gbọ́dọ̀ gbèsè kí ló ti ní padà olùmọ̀ tó padà. Bọ́tì Àfọlábí òde kò padà o. Àmì kò padà o.
bàbá àṣà. olúmọkò wa. ìgbà lẹ́ni mi mọ́ dọ́dẹ̀ ìtẹ̀lẹ́ orí omi àwọn lẹ́ni mi mọ́ ìdá lọ́nà ọjà mi. ilé ìwé tìbí olówó ní ọgbọ̀n gbogbo ìṣòwòlú. ọ̀nà ìbúre tìbí ọkọ̀ tìlú kẹ́mi bẹ́ẹ̀bì àwọn èèyàn. èèyàn bí fi ìṣòṣe ìjànlá. èèyàn wọ́n ṣe bàríkà ọ̀hún. èèyàn ti kú fórí jọ èèyàn spíkà gbogbo. àwọn kọ́lá mi Táíwò dẹ́bùtì spíkà àwọn kọ́lá kọ́lá. àwọn fún mi tọ́jú oṣó oṣooṣo ilẹ̀ oró tí ìlú káyọ̀ oṣó ọmọ jàdọ̀ bá àwọn kẹ́ bá àṣà àgbà jẹ́kùn alábí náà àgà ọ̀tọ̀ olóṣè kó padà wá o kó padà wá o ọkọ̀ tinú kẹ́sẹ̀ kọ́ra wá o kó padà wá o. Fásilàbà ìmọ̀lẹ̀ ẹ̀fọ́jọ́ lẹ́bùrọ̀ bàtọ́ alábílẹ̀ ẹ̀wọ̀n yẹn o. Dáàdi wá sí ìrajà alábíọ́yọ́. Ṣé pàṣẹ ọjọ́ ẹ̀gbọ́n alábí ọjọ́ ẹ̀ náà ní pàṣẹ lásìkò ẹ̀ka pàṣẹ àríyá. Pàṣẹ Chicago lórí èdè yìí. Tẹ́mi ò pé ládùúgbò mi ìlú tàbátó. Ìyá ní ọjọ́ èdè ọgbẹ́ ìmọ̀ ọlọ́run. Tinubu ọ̀rọ̀ bá sọ ti dà. Ọ̀rọ̀ bá sọ ti dà. Ọ̀rọ̀ bá sọ ti dà. Òjijì ẹni ojú Tinubu ayọ̀lọ́ oríire ayọ̀lọ́lùbáríkà ìyàwó lọ́lùbáríkà yóò Tinubu ayàtọ̀nà rògbò olówó mi ló ti yọmọ èso tàbí pé ẹ̀mí ni wọ́n gbé owó sọ. Àtinúkẹ́ jọ̀sán ìdágún lèmi àmàmà ìyọmọ yà òwúrọ̀ náà. Tinubu jọ̀sán ìdágún bẹ́ẹ̀ mi jẹ́ ìjà òṣòdè tó mímọ́ ìjọun wálé o. Olúwa lórí ìdòsájú tèmi bá àwọn kàkọ́lá o. Ayọ̀nàrẹ́bù lọ́wọ́ ayọ̀rọ̀ tí ilé wọ̀ ṣe. Ó yà tó bá pọ̀ kò jọ ẹ̀rọ mi kú o. Ọba fọmọ wọ ọmọ làrá mi. Wọ́n wẹ̀ sí ọba ọmọ làrá mi. Oníkàlùkù bá wà sí ojú wọn lọ́la àwọn tó ń tẹ̀lé Paso. Oṣù Tinubu ìyàwó Ọlọ́runbáríkà àlọ́ oníkàlùkù lọ́lọ́lọ́rẹ́ tó ń tẹ̀lé Paso. Oníkàlùkù lọ́lọ́rẹ́ tó ń tẹ̀lé Paso. Bá a sì lọ́dọ̀ gẹ́gẹ́ bí ṣe sọ. Báyìí náà ni o ẹni ọlọ́fin ìṣó àní báyìí náà ni o àní báyìí náà ni
èmi olúwa sáré àṣọpọ̀ ó báyìí náà èmi ọkọ̀ kùdú látùmí bàbá ìsàbẹ̀là àgọ́ṣe àwọn jàfó ìyàwó sì bọ̀ èèyàn jàfó bàbá ní àmì kókókókó tọ́jú mc wúsílì ìròyìn àyìnbó egungun tó bá pè mí o gbàdájọ́ mo pè é ẹtí pẹ̀lú ìrìndè mi mo tẹ̀lé ohun sínú lọ mo dọ̀jà mi kú lẹ̀ ṣọmọ ìlú ọmọ ọ̀hún sí àyìnbó mo kẹ́lẹ̀ pé gánà kò yóò ṣe ọkọ̀ àṣìdáàbò tí gbẹ̀ngà oṣù bàbá gbọ́ làwọn ní gbẹ̀ngà ètò sẹ́ẹ̀dì kúkà ẹ̀ka wa ìwọ̀n tí bá a ti gbogbo náà kò yóò ṣe rẹ ẹ̀ẹ́dẹ́gbẹ́ kúkà ẹ̀yìn ṣe. oṣù mẹ́wàá ẹ̀wà rẹ̀ ayatollah òdì jẹ́ àbí ìdè ìṣòfúnkẹ́ ẹtì tó ná òní oṣù ẹtì tó ná òní àyíkẹ́ oṣù àyíkẹ́ mi wò ní fúnkẹ́ kí ọlájú tó máa tún máa mú oṣù ó máa ṣe ṣe sẹ́ẹ̀sì ní ìjọlá adéọlá mi bèbí mi àwọn tẹ̀tàbí ọlùṣà ní oṣù èèyàn bá ṣe ọ̀rẹ́ yóò àyíkẹ́ mi wò ní o ẹ tọ́jú mẹ́sì ayígbè ẹ lè tọ́jú mẹ́sì ayígbè ọmọ ṣe fún kẹ́ báyìí tọ́jú mẹ́tì àmì o àdùnní agóde ìyẹn pàdé mi ìlànà ìṣòfò ìta o tọ́jú dáyọ̀ o àmọ́ ṣàìbẹ̀rù o àwọn ọ̀làmí ẹ̀rẹ̀ fún kẹ́ ẹ ti ṣàánú ògbè àyìnkọ́ àyìnkọ́ ẹni bẹ́ẹ̀ni ìyẹn ti o ẹtì náà nù oṣù ilé fún kẹrin àìgbẹ́ ẹ̀bá ìtọ́jú Rónkẹ́ wọ́n sọ pé Rónkẹ́ òjò wọn lùlù fún ní ibà sílẹ̀ bàgà ìyá jó kíákíá ojú kan lẹ́sẹ̀ dé mọ́ra òkè ọdún ọdún adékọ́lá òkè ẹ̀sán yẹ̀rì ayé tí kan lúgọ̀ owó òkè bàdírí adémọ́lá ni wọ́n kò ṣe mú ìwà o àwọn ọmọ yà sílẹ̀ bàgà gbogbo tápà lágbàdà yà máa mọ́ rárá ọ́ tápà lágbàdà ọ̀tọ̀ bàtó. alájí mísítà máa wọ̀ ṣe oṣù ṣàdé náwó ṣàdé màmá yìí náwó èèyàn tẹ́tí ṣáni wọn kò wọ̀ ṣe fòkè. sáríà àwọn èèyàn méjì kan tó ń jiyàn láàyàn. Ṣadé mama àwọn èèyàn méjì kan tó ń jiyàn. Ṣadé Ayákáyọ̀dé o ìkíní ló sọ fún kejì pé kí ló fẹ́ lè pọ̀ ó wọ́n bá sọ dáadáa. Mustapha èkejì wa dá ló pé báàsì èkejì wa dá ló pé olówó èkejì wa dá ló pé ọ̀nàrẹ́bù olówó èkejì wa dá ló pé ọkọ̀ Tinúkẹ́ èkejì wa dá ló pé àwọn fífi ìṣèkejì wa dá ló pé ibi ìkákọ̀rin ọgbọ́n ẹtì ó tún ẹ̀ka tó Ọba tú. ibi ìkáwọ́ kò tó lé wá sọ́wọ́ kò rọ̀. ó yẹ ọmọ ìgbọ́nà Akíntúndé lèlè. Ọ̀pẹ Akíntúndé lèlè. Akíntúndé Balógun. Bàbá mi gbogbo. Akíntúndé Balógun. Akíntúndé Balógun. Akíntúndé Balógun. Oṣé Mustapha. Akíntúndé lèlè. Alhaji Mustapha. Mustapha. Oṣé Mòdúpẹ́. Mustapha. Akíntúndé Balógun. Òun ló sọ. ẹ sọ̀rọ̀ fún kọ́lẹ̀. Akíntúndé Balógun. àwọn ojúmọ́ náà bọ̀ ṣe. Ó lọ bí. ó represent gbogbo mákẹ́tà gbogbo kọ́lẹ̀ orúkọ yàtù. Àdùkẹ́jà wọ́t. Àdùkẹ́jà wọ́t. Abọ́bọ́lá ló ṣẹ́gun. Ọlọ́bísí òkè o. Oṣé orúkọ yàtù. Àwọn ti búdì yàtù. Àyàgbogbo sàríà. Àwọn búkì sọ́sẹ́s. Ẹ̀fọn bí ìbò. Ìyàlọ́ bí bọ́ ṣe. Ọmọ yà jẹ́rè olú ọmọ ló lọ́wọ́ yẹn o àyíjẹ ló lọ́wọ́ yẹn ọ̀gá ló lọ́wọ́ yẹn. Oṣù Akíntúndé ẹ̀gbọ́n tọkọ lọ́wọ́
gbogbo abúlé àdéhùnṣe ọkọ̀ ṣẹ́wọ̀n sani òkè yóò ṣe àtúntúndé máa ń tún ẹ̀wọ̀n àrè ẹ̀wà ní ìkànnì ṣẹ́wà ayọ̀tọ̀ títúndé ìkànlẹ́wà oṣèbùnmi ilé ọmọ jọ ìwò ayábọ̀bọ̀ máa fi ìsónílérè àyà onílérè ni wọ́n lè rẹ̀ sí wọn àwọn àlàbí ẹ̀ẹ́dẹ̀ máa jọ àlágbára kẹ́mi àná ta oṣù wọn dáadáa sí inú oṣù èèyàn lábí wọn lè ra dáta bàbá díẹ̀ tó nígbà àwọn ọmọ tí wọn akituro bàbá díẹ̀ tó nígbà ọmọ yìí wọn oṣù góòdì ọmọ dansi oṣù dayọ̀ sẹsẹ àwọn tàlágbà àdóṣe akituro ní ìrè yàrá májọ́túndé ọmọ yà jẹ èèyàn ti tọ́lú èsòṣo akituro màmá mi ọkọ lè bí iṣẹ́ wà lóṣù. wọ́n akitúndé èèyàn ńlá. akitúndé ní ìwé èròṣe wọ́n ń jó sáńtà sáà èdèṣe ẹ̀tọ́gbẹ́ o ìgbà ilé ọ̀la mo kí ẹ ó ṣe ìgbà ilé ọ̀la àwọn ẹgbẹ́ mìíràn ni o àmọ́ pé kú kálẹ̀ rẹ ni ayatukú dẹ̀ lẹ́yìn sùúrù èèyàn ti tayọ kámi bí ìbò ayáta rẹ́nà ẹ̀ tọ́jú àdúrí ó yẹ máa jẹ́ kúndírátù ọmọ muṣí ayakọ́kọ́ sàrí àrùn òṣò akitúndé báyìí náà ni o báyìí náà ni o tún jáwá sí ọkọ̀ ṣẹ́wà ṣàní wọ́n bẹ̀ èmọ́ṣó èmọ́tàkọ́ lọ́mọ sí ọ̀ọ́kẹ́ ìyàwó ẹ̀rọ ogun káyẹ̀ máma wọ́n máa mọ pẹ́ńpẹ́ nítòsí wọ́n ṣẹ̀ṣẹ̀ já mi síwé sẹ́mọ̀ yìí ni ìyàwó ẹ̀rọ ogun káyẹ̀ mi ọ̀rẹ́ mọ́ sí mi ọ̀rẹ́ tàdíjà kú búra ọmọ ẹ̀wọ̀n. ọ̀gá wa kú kálẹ̀ apá àṣẹ oṣù akíntúndé ilẹ̀ bá lọ́gùn lòdò ẹ má nà ọmọ balógun ẹni bá nà ọmọ balógun ìdágìrì àwọ̀ yìí ẹ̀dẹ̀gìrì agbóde ẹni tó kọ́lé agbó yóò mọ̀ gbàgbọ́ àtàwọn agbọ́ ní tani ọ̀tá pé ìtàmúlò tani ọ̀tá lọ lẹ́rù bàbá yẹn wí ìgbé ẹ̀rù fún ọmọ balógun lòdò oṣù akíntúndé ilẹ̀ bá lọ́gùn ẹ̀gbọ́n sí iná ọ̀kan lọ́wọ́ èèyàn lọ bí mọ́lẹ̀ làgàtà. ẹ ṣe gbòòsà 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 ẹ ṣe gbòòsà. fọ̀bọ̀n akínsọ̀rọ̀ yàrá àyídé. olórí ọmọ akílẹ̀kẹ̀ omídìí rọ́ọ̀dì kọ́lẹ́pẹ̀. sọ̀bọ̀ nínà jẹ́ túbọ̀ olólò. ẹ ṣe gbòòsà ẹ ṣe gbòòsà ìyá àbẹ́jì ṣe gbòòsà adéọlá pírítì bíbà ṣe gbòòsà óyá kúdí kó ṣe gbòòsà kúdí kókó sáríà ṣe gbòòsà ọmọ akínsọ olórí àyídé. ọpẹ́ ọlọ́kọ̀ jẹjẹrẹ olólò ọmọ balógun ènìyàn. onílé rẹ̀ àbísí lónìí nǹkan tó ní. ìní ńlá ó dayọ̀ sí ìní ńlá iyọ̀ onílé rẹ̀ ilẹ̀ àfi ìsàtúndì kan àtúndì kan bá a sí tipẹ́tipẹ́ tọ́jú bí ìmọ̀sọ̀rọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́. ilé sọlá mọ mi yóò ṣe sọlá mọ sí mú kí ilé mọ sí ṣọlá o èèyàn lọ bí ó ṣe kó máa so ó yẹ tẹ̀lé mi ká lọ ó ṣàdédé. wọ́n àti sọ àti pín. ẹ tẹ̀lé mi ká lọ ó ṣàdédé. lọ́dún ọ̀gbẹ́rẹ́ tọ́jú dínì àdédé lọ́gà ń gbé. sọlá mọ́sù
agbẹ́dẹ́ tajú bí ní akéde bàbá gbé oṣòdì ṣàlùwẹ̀ wà lọ́dọ̀ ẹ̀sìn sílù èkó ṣàlùwẹ̀ wà lọ́dọ̀ Mustapha ní sèkó ẹnukún lèmi kò rí ohun tá a mú mi ṣe rẹ̀ oṣù ṣàlùwẹ̀ wà lọ́dọ̀ bàbá mi rí àbínú àtàwọn ọ̀rẹ́ ìkó sí lọ́wọ́ lè lọ́dọ̀ bàṣọ aṣọ ẹgbẹ́ ní ìjẹ̀bú lọ́dọ̀ àyíké máa ṣàrò. Òṣèlú ọ̀nà òkú ló tẹ́ ọjọ́ tí mo tẹ́ níbẹ̀ ní ìyó náà o gbogbo Ṣómólú olúmọ̀kò ní gbogbo Ṣómólú ẹ bá wọn yín dé mo sì ní òwì ẹ ṣe Sobotiano ilé wọn kì í sọ àyè káyọ̀ o àwọn dára bí ó rẹ̀ ọ̀gá tó ṣe ọlọ́pàá bá tó ní bèbí MC ní sí ní ọ̀wọ̀ ṣe wọn. àyìnbó wọn sí ní ọ̀ṣọ́ èèyàn bá yàn sí lámàkà yóò ṣe bàbá oníbejì yóò ṣe olówó èkó owó gbogbo lé up national ìyẹn lè kó àyìnbí ọwọ́ ẹ̀ ló àrùn òṣè. bọ́dọ̀ kí ni gógó gógó bàbá kí ni gógó owó ni gógó kí ni gógó bàbá kí ni gógó ọṣẹ tàbó bàbá kí ni gógó 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 sàrà gógó ọlọ́wọ́ tó jẹ́ káwọn gógó. ọpẹ́ ọlọ́ọ̀kọ̀ ojú sábú àkíhùn ẹ̀fọ́ kórì àrùn rẹ̀. ọmọ ìyá jẹ kọ́ńkọ́ńkọ́ rè. owó tó jàfó gbogbo bá dàbí ìlú jàfó MC Musili ìrìnàjò. ẹ̀ṣẹ́ ni màmá pè ẹ̀ṣẹ́. ó jẹ́ eyége gbogbo bá dàbí ìlú ṣe ayéjàfó ní oko gbogbo bàdà ágbì ìgbésó ó ṣe àyíkájú ìwọ̀n jàfó. gbogbo àlàfà